ọmọ yorùbá ọmọ kóòtù òjíire ẹ kú dédé àsìkò yìí ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán according to the time tí mo bá yín ò jẹ́ ẹ fẹ́ gbọ́ròyìn ayọ̀ yìí Bọ́lá Tinubu máa ṣe dáadáa ṣe dáadáa ṣe dáadáa Àkànmú ṣéwọ náà ṣó ń gbọ́ ẹ wo bí Bọ́lá Ahmed Tinubu wọ́n sọ̀rọ̀ nípa aṣíwájú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó jọmọ bíbí ilẹ̀ Yorùbá Bọ́lá Tinubu ṣiṣẹ́ bẹbẹ báyìí ó ti ṣe ohun tá à ń fẹ́ Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdó ọmọ Àbíbátù Mọ́gàjí ẹjẹ ń kì í délé bàbá Fọláṣadé bàbá Olúwaṣèyí àṣérú ọgbọ́n báyìí àṣérú ìgbésẹ̀ báyìí ó ń bẹ lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu àbájọ tí òwe Yorùbá kan fi sọ wípé ọgbọ́n ń bẹ níkùn arọ ẹsẹ̀ ni ò sí ẹsẹ̀ ń bẹ ó wà fún Bọ́lá Ahmed Tinubu ẹ gbọ́ kí ló ṣe ẹ má ti dààmú jìnnà fídíò ń bẹ ń bí tí ṣe ẹ̀rí máa jẹ́ mi ìṣó ẹ̀rí máa jẹ́ mi ìṣó ẹ ti mọ̀ mí pé n bá sọ̀rọ̀ kan mo gbọ́dọ̀ fẹ́ rí ẹ̀ sí bẹ́ẹ̀ ṣé wàá wọlé ọmọ Yorùbá ẹ máa farabalẹ̀ wò ó kẹ máa wá bá mi ṣí ẹ̀ ojú ò lè bá àti àwọn ọ̀ràn tó kù tí wọ́n sọ pé kọ̀tán nídìí lóòótọ́ àwa náà ti ń sọ pé tọ̀ a ti fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ní bàbá ọmọ wa ṣòkòtò ṣe ìlẹ̀kẹ̀ ṣòdì àbí nígbà tí bàbá wa pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè sọ níbẹ̀rẹ̀ pé tó ọmọdé yìí arákùnrin táwọn mọ̀ Bọ́lá Ahmed ní jẹ́ ọmọ ẹni ọ̀tún gbọ́dọ̀ ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfí lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ àwa láti ń bú bàbá pé báwo lẹ ṣe ṣe àṣé ohun tí ojú àgbà rí láàrin ìṣẹ́jú àáyá kọ́mọdé ó tó lè rí yóò gbà lọ́pọ̀lọpọ̀ ọdún kábíyèsí Ọlọ́run Bọ́lá Ahmed Tinubu kí ló ṣe gangan àrà wo ló dá téèyàn ò dárí fúnra Yorùbá ẹ jẹ́ ń sọ pé ìran Yorùbá ẹ má jẹ́ gbé lọ sínú ìran mi ẹ wo bí gbogbo ẹ̀ ló ń bọ̀ ẹ̀rí láìpẹ́ bá a bá sọ̀rọ̀ wípé tó Tinubu ó ṣe bẹbẹ ẹ dákun ẹjá gbójú ẹ̀yìn ariwo la ti ń pa tẹ́lẹ̀ ohun tá à ń béèrè fún tó ti ṣe ẹ farabalẹ̀ ẹ máa bọ̀ torí pé àwa là ń pariwo ẹ pé wọ́n sì ń pààrọ̀ Yorùbá báyìí wọ́n sì ń ṣe báyìí fúnra Yorùbá ṣé ẹ fẹ́ gbọ́ Tinubu ti gbé ìgbésẹ̀ tó nípọn bí àwo erin tó fẹ́lẹ́ bí etí lórí bí wọ́n ṣe ń gbógun ti ìran Yorùbá kí n tó lọ gbé fídíò hàn yín ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ sínú ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. Tinubu order crackdown of the criminal element in Southwest. ẹ gbọ́ Tinubu ó pàṣẹ pé gbogbo àwọn ọ̀daràn tó bá wà ní Southwest kí wọ́n pa wọ́n run pátápátá operation shoot aside operation pa wọ́n run pátápátá láì sí gbàtígbàtí láì wojú ẹnikẹ́ni àmọ́ kinní kan ṣẹlẹ̀ o lẹ́yìn tí ààrẹ pàṣẹ yìí wípé kí gbogbo àwọn èèyàn lọ sí gbogbo àwọn ọmọ ológun ojú omi ni ológun orí ilẹ̀ ni ológun orí òfurufú ni pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn fìgìláńtè ọ̀ǹtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ tí wọ́n bá rí wọn ni wọ́n pa wọn run àmọ́ nǹkan kan ṣẹlẹ̀ kí n tó lè sọ ohun tó ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ bá mi wo àwọn fídíò yìí bẹ́ẹ̀ bá ti wo àwọn fídíò yìí tán èyí máa wá àwọn fídíò tẹ́ ẹ fẹ́ wò yìí èyí máa mú wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì èyí máa wá ṣàlàyé wọn lọ́kọ̀ọ̀kan fídíò yìí lọ bíi 4 àmọ́ ẹ jẹ́ ń pa á pọ̀ sójú kan náà
kí ẹ lè bá a wò ó papọ̀. Ẹ bá ti wò ó tán, èmi á wá padà wá, ní máa wá ṣàlàyé ẹ̀, ní máa mú kọ̀ọ̀kan, ní máa ṣàlàyé ẹ̀ bó ṣe jẹ́, á wá jọ ṣanalysis. Ìgbà yẹn lẹ́ wàá gbà pé ṣé Tinubu ṣe bẹbẹ àbí ò ṣe bẹbẹ, ṣé ó ṣe ohun tá à ń fẹ́ àbí ò ṣe é. Bó ṣe jẹ́ nìyẹn. Ọ̀yá ẹ jẹ́ n gbé yín débẹ̀. Prophet Taiwo Ṣólóyè, bàbá orí òkè àṣẹ àti agbára, bí mo ṣe máa ń sọ nípa wọn ní àtìgbàdégbà ẹ̀yin ọmọ Yorùbá, ẹ rí i pé a pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá yìí lórí ohunkóhun tó bá dàbí ogun tó dojúkọ wá. Ẹ ó dá mi lójú pé pẹ̀lú àdúrà ohun gbogbo ní ṣíṣe. Ẹ ṣe níbẹ̀. Mo ká ní àṣẹ gbogbo ọ̀dájú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ, iná Ọlọ́run máa jó wọn dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi. Ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣílò, ṣùgbọ́n lọ́jọ́ kan á dá Hánà lóhùn. Ogun wo lẹ́yìn náà ń là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ? Ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun? Ṣé ní Nàìjíríà ni? Ṣé lórí iṣẹ́ ni? Lórí ọmọ ni? Ohun gbogbo lórí ìgbéyàwó ni? Ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun. Ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Àbí tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀, òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló rán mi sí ọ wípé àkókò yín ti tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀, kájọ wá ojú Olúwa, kájọ mú àṣírí ogun eléyìí tó ń jà yín. Òun náà ni +234 7024475427 lẹ́ẹ̀kan sí +234 7024475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ̀yin náà máa rí ìyanu tí. As long as you are, and I do not want to hear that I was not giving any command, as long as you are deployed, your task is to secure your community. You are all aware on what condition you are supposed to shoot at the enemy. When your life is at stake and you have no other means of protecting yourself, you are allowed to fire. When your colleague's life is at stake and there's no way you can stop, you are allowed to fire. And when the community or any infrastructure you are protecting is being destroyed and you have no other means of stopping them, you are allowed to fire. So do not be afraid to take out any criminal or any enemy. Know that you are there to protect them, not to go there and infringe on their human rights. I'm going to hold every commander, from the sector commander to the company commander to the platoon commander to the section commanders responsible. If anything happens within your AOR and you do nothing, you will not react. And I do not want to hear that I was not giving any command. As long and be accepted in the community, opportunities are out there for them. They can be rehabilitated. Gentlemen, I will never forget the statement of the CDS, where he said, God will judge our enemies, because forgiving a terrorist is left for God, but fixing the appointment with God is our responsibilities. Now, I don't know if the CDS have power over Brigadier General Abdulsalami or Abdulsalamu, or Brigadier General Abdulsalamu have power over the CDS. But I must tell you, as a Nigerian citizen, if any officer or any security personnel tells you that negotiating with terrorists or forgiving a terrorist is an option, that is absolutely unprofessional. It is either the person is not well trained or he have a hand in the insecurity. Boko Haram should lay their arms unconditionally and be accepted in the community. Opportunities are out there for them. They can be rehabilitated. And officer, give him the bag. Who owns this bag? Can you speak English? I'm the owner of the bag. You are from where? I'm from Legiba. What's your name again? Can you lose the bag and let us see what is inside? What is that? Can you explain all this things to us? This ticket, I'm the chairman of Okada. Can you bring your... At Ejiba. I'm coming. And this ticket, we used to issue this ticket every 4 Wednesday of the month. It is for body ticket. Okay. And this is the biro. Okay. And this is the jot I used to write name of people that paying a little amount, that their name is not getting to the main registered.
It's okay. Can you drop that for now? What is inside this black nylon? Here's the money. Can you break them out one by one? You can bring it anyhow. You can just be bringing it out. The number you're trying to call is not available at the moment. Please try it. This money will be up to how much now, Mr. Femi Owoloja? It will be up to 600,000. Like this, man. Yes. From whom did you collect the money? Can you raise your... From those girls that described me to them that Wait. she have claimed me with their load. Wait now. Don't go back to what you have said earlier. I've asked you. Is this money... Whom did you this money belongs to? It belongs to the pharmacy, the owner of the drug. Who gave you? Through whom did you collect the money? Those people that they come and meet me on the road. Where? At Okeate. Which tribe are those people? They would be Bururu of Hausa because they speak English to me friendly. Bururu or Hausa? Their tone is like Hausa. Oh. But what you said earlier, you said they are Fulani, you confessed to us now. The person that gave money to me, he spoke English friendly. The second one, I thought is Bururu, but the one that gave money to me, that is the money of the drug. There is nothing like I think. Is Bururu. Is Fulani. Is Fulani, Abi? Yes. Is Fulani, Abi? Yes. Now. And with the situation of things as in security threats in this local government, are you supposed to collect anything from Fulani or Hausa at the middle road at the night? For me, I thought that when they said I should meet them on the road, not in the bush, that's why I collect it. But if in the bush, I will not collect it. But that place we met you is not in the town. I meant if they ask me to go inside bush, that I should branch to Ontai Road, I will not go there because I know we are into insecurity problem. Okay, there is no road. Around what time were you apprehended? Around 7:30. Today? Yes. 17/10/2025, right? Yes. And you are Okada rider? Yes, sir. Chairman? Yes, sir. Ejiba Association? Yes, sir. So now what do you think about this money now? This People money, that cannot come to town and you collected their goods to take. It's not that they can't come to town. They said they are coming from their road. What's that your name again? TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. Ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá. Ẹ rójú ayé àbẹ́ẹ̀rí. Mo rò pé ẹ ti bá mi farabalẹ̀ ká ẹ wo fídíò yìí. Ẹ jẹ́ n wá bẹ̀rẹ̀ bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan wípé tó nínú àwọn fídíò tí ẹ wò, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí. Ẹ gbọ́ nǹkan tí ọ̀gá ológun àkọ́kọ́ kọ́kọ́ sọ wípé tó bẹ́ẹ̀ bá ti bá wọn o, ẹ ti gbàṣẹ báyìí, ta ló fún wọn láṣẹ? Nípínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Ẹ̀gbá, ìpínlẹ̀ àwọn onílẹ̀ Yorùbá, ta ló pàṣẹ fún wọn? Tinubu ló fún wọn ọ̀gá ológun láṣẹ pé nǹkan báyìí mo fẹ́ kó o ṣe. Òun náà fún àwọn ọmọọṣẹ́ ẹ̀ láṣẹ pé tòótẹ́ ẹ bá débẹ̀ kẹ́ ẹ lọ ṣe báyìí gẹ́gẹ́. Kí wá ní èso tó mú jáde? Fídíò méjì mo gbé wá tó jẹ́ tàwọn ológun. Ẹnìkan ń bẹ̀bẹ̀ wípé àwọn máa kó wọn padà, àwọn ní kí wọ́n fi ogun jálẹ̀. Ṣé Boko Haram yàtọ̀ sí militant Niger Delta ìgbà Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́? Ǹjẹ́ bí àwọn militant
bí wọ́n ṣe ń pààyàn ní Boko Haram ń pààyàn rárá. Àwọn mílítàǹtì ìgbà yẹn, àwọn tó ń fa epo wọn tó wá ń gbé epo ìlú wọn ni wọ́n kojú, ìṣàráàlú kì í ṣàwọn àgbẹ̀ tí wọ́n ń fipá tí wọ́n ń tiraka láti roko òroko ọ̀jẹun ni wọ́n ń kọjú ìjàdá. Ọ̀gá ológun eléyìí òun ní kí wọ́n máa bọ̀ bóyá àwọn lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n sì dà wọ́n sí àárín ìlú. Opportunity tọ́lọ́ wà káàkiri àárín ìlú kò sí níbì kankan jù ní iṣẹ́ ọlọ́pàá, ológun, DSS kí wọ́n lè bá a ní fọ́máǹtì yóò máa fún wọn pé tó àwọn ọ̀gá ní a máa bọ̀ báyìí ní kẹgbà o, níjọ́ báyìí la máa jáde o. èèyàn bẹ́ẹ̀ ẹ worú bẹbẹ tí Bọ́lá Ahmed Tinubu ṣe ọsọ tó ṣe tí mò ń pariwo ẹ̀. Ẹ bá mọ̀ pé ẹ̀yìnkùnlé lọ̀tá wà, inú ilé la ṣe ní gbé. Ẹ wo arákùnrin ọ̀gá àwọn union ọlọ́kadà, ọ̀gá ọlọ́kadà tó ń lọ gba owó lọ́wọ́ àwọn Fúlàní 600,000. bó bá rí làjì sí yóò ra ọ̀kadà kan. Ọ̀gá ọlọ́kadà nípínlẹ̀ Kwara, mo fi fídíò ẹ̀ hàn yín. Yorùbá, ọ̀gá ọlọ́kadà òun mo ṣàfihàn yín yìí tó ń lọ gba owó olówó oògùn. Kí ló dé táwọn Fúlàní tó ra oògùn ò lè wọ̀lú kí wọ́n wá sanwó fólóògùn? Ọwọ́ ti tẹ̀ wọ́n àtolóògùn àtẹni tó lọ gbowó wá. Àwọn tó wọ́n rògùn lọ́nà pápá bọ́yọ̀ oògùn tí wọ́n fi ń tírìtì ara wọn níbi tí ọta àbọ̀n bá bá wọn àbẹ́ni tó bá ṣàìsàn díẹ̀, tàbí bí àwọn nǹkan tí wọ́n máa mu tí kì í jẹ́ kí wọ́n mọ̀ pé kó ń bọ̀. Ele ti gbé wọn. Àmọ́ ṣé ẹ lè ronú sí ọ̀gá ọlọ́kadà wípé wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ bí kì í bá ṣègbésẹ̀ tí Bọ́lá gbé tó pàṣẹ fún àwọn intelligent securities kí wọ́n wọnú ìgboro lọ, wọ́n wọnú pápá lọ. Mo fi ń sọ wípé Ahmed wípé Bọ́lá Ahmed ó ṣe bẹbẹ ládùúgbò yìí, ó gbìyànjú. Ẹ tún wo àwọn ọlọ́pàá, ẹ wo àrà tí wọ́n dá bí wọ́n ṣe mú àwọn èèyàn lókè ọdẹ là ń sọ̀rọ̀ ẹ̀ yìí o, ìyẹn ní Kwara, ìjà kó Kwara papọ̀. Gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ láàárín ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Kwara lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí ọ̀pọ̀lọpọ̀ rò pé bọ́yọ́ ti tán ní kò tán o. Ẹ wo ìgbésẹ̀ yìí, ẹ wo ọmọ tó ń bí. Ni mo fi sọ ṣáájú wípé Ahmed nírú ọgbọ́n yìí inú ni ò tètè dá. Àmọ́ mi ń bọ̀, ẹ farabalẹ̀, torí pé wọ́n ti lọ túnra mú. Ni mo ṣe ránṣẹ́ sí Bọ́lá Ahmed Tinubu pé bàbá yìí ẹ má túra lẹ̀, àtẹ̀yìn àtàwọn ọmọ ológun tẹ́ kó ta. Ẹni tó lóun fẹ́ rehabilitate àwọn Boko Haram, ẹ̀kọ́ mọ bí ó ti lọ rehabilitate wọn. Ohun tí ìran Yorùbá ń fẹ́ ni pé ọlọ́pàá tẹ́ ẹ bá máa gbé wádọ̀ wa, ẹ má jọ jẹ́ Haúsá kó sì má jẹ́ Fúlàní. Ẹ fún wa lọ́lọ́pàá Yorùbá. Iná ẹ̀ láfẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí títí tí òmìnira wa tí ó fi tẹ̀ wá lọ́wọ́. Ẹ fún ẹ kó sójà àtọ́jẹ́ tó lè gbédè wa, kìí ṣe sójà tí ò gbédè wa. Mo lọ síbi òkèṣà kan láìpẹ́ yìí. Ọmọ Fúlàní bóyá Haúsá tẹ̀ ni tó wà nù sójà lọ challenge mi. Mo wò ó látòkèdélẹ̀ pẹ̀lú nǹkan tí mo kó lọ́wọ́, torí pé oníròyìn ni mí, ó sì tún bí mi. Ṣùgbọ́n kí n tó fún un lésìn, ẹnìkan wá nínú wọn, ó sọ fún pé let him go. Torí bí bó ṣe ń sọ̀rọ̀ tí mò ń wò ó, ṣé ọ̀fẹ́ rí mi, ó ṣẹ̀ṣẹ̀ béèrè àwọn nǹkan tó ti rí lára mi. Ó ṣẹ̀ṣẹ̀ expect kí n máa mú jáde, kí n máa yẹ̀ ẹ́, kọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ máa yẹ̀ ẹ́ wò lọ́kọ̀ọ̀kan. Ìwà wọn ni
torí pé ó ṣeé ṣe kó má kọjá léèwé ara tó bá kọjá léèwé ó ti rí ọ̀fíṣíà táàgì tí mo gbé sọ́run, ó rí kámẹ́rà, ó rí tripod. Ẹ dákun, kí ló tún fẹ́ fi mú oníròyìn? Ó sì rí àwọn ẹkẹgbẹ́ mi, ibì kan náà la sì ń gbà kọjá. Àmọ́ bó ṣe ń béèrè mi náà dá lóhùn, mi yá ń wò, mo ṣe pé mi náà ò gbé èbó torí kò sòyìnbó, pidgin ní sọ, èmi náà ti pé n kò gbọ́. Kí ni mo fẹ́ fàyọ ni wípé tó bá jẹ́ni tó bóyá nínú ara àwọn rehabilitated ìgbà yẹn ni, ẹ má rehabilitate wọn wálẹ̀ tiwa. Ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wọlé orílẹ̀-èdè Yorùbá, ẹ má jà dákẹ́. Ẹ má ti jà àsinmi, àròyàn wálé oníkòyí ò sinmi ogun. Yorùbá nílò òmìnira. Ẹ sì máa kọ́lẹ̀, orílẹ̀-èdè Yorùbá gbọ́dọ̀ gbòmìnira kúrò lọ́wọ́ àwọn èèyàn burúkú yìí. Ẹ wo irú páńpẹ́ tí wọn ò bá dẹ́lẹ̀ f'Olóyè Sunday Adéyẹmọ, tí kì bá ṣe pé Ọlọ́run láàrin wọn gba ìgbà tó fi rìn láàrin ìlú, ẹ gbọ́ nǹkan táwọn olóṣèlú olórí burúkú sọ. Àwọn bíi Ṣòwòrẹ́, abájọ táwọn ọba kan fi ń tìdí wọ́n yìí tí wọ́n fẹ́ kó lóye ọwá sọ́dọ̀ àwọn, kí wọ́n má bàa sí ìṣòwò oṣù wọn. Ṣùgbọ́n àwọn ọba tó jẹ́ pé atótilétà ni wọ́n dúró gbé kíni bẹ́ẹ̀ fún mi lówó oṣù ìwà ní lífù. Òmìnira wa a gbọ́dọ̀ gbà. Tinubu ṣe bẹ́bẹ́, ọwọ́ tọ̀gá ọlọ́kadà tó ń gbé agbésùnmọ̀mí, àtọlọ́pàá àti sójà. Ẹ ṣé mo dúpẹ́, bá mi gbé ètò yìí, á tún pàdé. Ẹ ṣé o, ọmọ Yorùbá, òmìnira wa dandan ni. Ó dàbọ̀.